Bágbé bá láhùn ha ó. Bálùkò bá láhùn aláhùn ó sùn. Bílé kélékè ó bá láhùn aláhùn tó ń tẹ̀sùn ni. Àmọ̀kẹ́ mòde o, mòdòdè ló ní mo láhùn ẹnu mi. Nítorí ẹni tí sọjọ́ bí lo òní ni. Pásítọ̀ Henry o. Peter ọmọ Ọlátúnjí àgbéra nílò òdì ìdò níní sọjọ́ òbí rẹ̀ gangan. Àṣeyíṣà mọ́dún o, ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀, ọdún dùnú, ọdún rẹ̀ ni. Kẹ́ẹ̀gbọ́ bí olúgbogbo ti ń gbó o. Pásítọ̀ Henry kẹ́ẹ̀gbọ́ bí olúgbogbo ti rí gbò. Peter ọmọ Ọlátúnjí kó o dàgbà kó o dògbò kó o fọwọ́ pawú kó o fèrègì ìjòbí. Àṣeyíṣà mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ọ́sẹ̀, ọdún dùnú, ọdún rẹ̀. Ọmọ Ọlátúnjí o sì dákun bí mi pé ta ló gbé ń wá bí. Ọpẹ́yẹmí wúrà ọlá ló ní mọ̀ bọ̀ nígbà ngèdè ó ní ìwà mọ̀ kí ọ. Ó pẹ́ ẹ̀kú ọdún o, wúrà ọlá ní ẹ̀kú ìyèdún. Ọpẹ́yẹmí ní kẹ́ ẹ gbó kẹ́ ẹ mọ̀mọ́ kánjú kú. Bó bá wá ti hùn kẹ́ ẹ pẹ́ nílé ayé tó. Ọmọ oníkú mọ́ yín lọ́wọ́, aya oníkú mọ́ yín lórí lọ́lẹ̀ Elédùmarè. Ó ní ẹ mọ̀ gbélé ayé kẹ́ ẹ mọ̀ ṣe rere ire ní lọ́lá Ọlọ́run. Torí ire lójú owó rí o. Pásítọ̀ Henry tí ìṣọjọ́ òbí ló ní ni mo ń ké sí. Peter ọmọ Ọlátúnjí máa gbọ́ aṣọ òkè kí n tẹ́ níbi wọ́n gbé tí ń ṣèyàwó nílé ayé. Mo ní òní tẹ́ lágbára Elédùmarè. Ìran ìrèké kì í sunkún àti dùn. Adùn onítàn lọ́ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ lágbára Ọlọ́run ọba. Ìran ṣẹ̀kẹ̀rẹ̀ kì wá bá wọn sunkún òun ẹ̀wẹ́ iyọ̀. Owó kò ní wọn, mo pọ̀ ọlá ò ní wọn. Ìdùnnú onítàn lọ́ọ̀dẹ̀dẹ̀ rẹ̀. Torí Ọpẹ́yẹmí ló ní ìmọ̀ kí o bí ológun ẹrú. Wúrà ọlá ló ní ìmọ̀ kí o bí ọlọ́gbọ̀n ìwọ̀fà. Ó pé ojúlóge àmọ́ káàkéwì bá mi kí Pásítọ̀ Henry dáadáa. Ó di Peter ó kú oríire òní o. Ṣé boríire méjì ló wọlé tó wá. Ó pé ọmọ Ọlátúnjí ó kú ìyèdú kórè jẹ́ òpẹ́. Ó wá ní ìṣe kánmọ́ kí n ṣe wàràwàrà kí n mọ bá ọ̀rẹ́lé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni. Ọpẹ́yẹmí wúrà ọlá ọmọ ọ̀wọ́ mọ́dẹ ní ìmọ̀ ọ̀rẹ́lé àwọn bàbá rẹ̀. Ó pò ń dó níṣẹ́ lé àwọn bàbá ẹ̀yìn o. Pásítọ̀ Henry ẹ mọ̀ wá gbọ́ dídùn ẹnu mi. Peter ọmọ Ọlátúnjí o, ọmọ Oǹdó Ẹ̀gìmògún, ọmọ ajífà gbogbo udẹmu mi ni wọ́n kí orí kí àwọn bàbá ẹ̀yìn. Ọmọ òsù wùyí òbẹ́dò bíbọ. Ní kẹta jiná, ní kẹta jíkẹ́, ní kẹta jígẹ̀ ni wọ́n kì í lè bàbá ẹ̀yìn gangan. Pásítọ̀ Henry ẹ mọ̀ gbọ́ dídùn ẹnu mi. Ṣe bí ẹ ń gbọ́ bí mo ti kí orí kí àwọn bàbá ẹ̀yìn gangan. Ọmọ ẹlẹ́wù wọ̀nyí, ọmọ ẹlẹ́wù idẹ, ọmọ ẹlẹ́wù ẹtu, ọmọ Oǹdó Ẹ̀gìmògún o. Ọmọ amúlà ojúgbẹ̀ ẹ̀yẹ ni wọ́n kí orí kí ẹ̀yìn gangan. Ẹ̀yin ọmọ amúlà ojúgbẹ̀ ẹ̀yẹ. Múṣẹ ìyẹ. Ọmọ òdòkọ ùlà méjì ni. Oǹdó mẹ́ta ùlà mẹ́ẹ̀ni bẹ lójú wọn. Oǹdó mẹ́ta ùlà mẹ́fà ni. Ọmọ òsù wùyí òbẹ́dò bíbọ. Ọmọ amúlà pẹ̀kan ó kù. Èjìrò ń gbé níyìn ará alágbẹ̀dẹ. Ọmọ àwórí tó rírọ. Alágbẹ̀dẹ kan kí wá ń tẹ́wọ́ gbòwó. Wọ́n pè ń délé kí n mọ̀ lò ní. Ìrémọ̀gún ló ti ń bò bá muzu wá. Peter èmi náà ní bá mú ọkọ̀ bọ̀ nílàgbẹ̀dẹ ọmọ ẹlẹ́wù wọ̀nyí ọmọ ẹlẹ́wù idẹ. Mo pé Ẹ̀gìmògún níyìn ọmọ amúlà gbọ̀rọ̀ ọmọ amúlà gbẹ ẹ̀yẹ. Òǹdó tẹ́ ẹ bá nẹ́yìn ò ní jájá mọ́. Ọjà àjàlá ó máa pè yín bòdò ọ̀la ni. Ọmọ arẹ́yìn jájá ògùn mo níṣẹ́ ẹ̀túndé. Òǹdó kan níjẹ̀wé ẹ̀ràn sì níjẹ gbogbo rẹ̀. Ẹ̀yin lọ máa gbókó láre lùgbẹ́ lọ rẹ̀ dánilé bàbá tó bí yín lọ́mọ gangan. Ọmọ rọ́wọ́ o. Níjọ́ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́rọ́. Wọ́n pẹ́ àtọlọ́kọ́ àtàládà. Wọ́n máa wí wọn mọ̀ fọ̀ lọ́nà oko ni. Ọmọ fínà. Peter mọ́ gbọ́ dídùn ẹnu mi. Henry ọmọ Ọlátúnjí mọ́ gbọ́. Ọmọ fínà nìyí. Ọmọ fínà nìyí. Níjọ́ alágbẹ̀dẹ ò bá wá rí nófin. Wọ́n ní ẹjí gbọ́jọ́ ẹjí gbàjà. Ibẹ̀ níṣẹ́ lé àwọn bàbá ẹ̀yìn gangan. Ẹ̀yin lọ máa gbó kólúrè lùgbẹ́ lọ rẹ̀ dánilé bàbá tó bí yín lọ́mọ gangan. Èjìrò ń gbé níyìn ará alágbẹ̀dẹ ọmọ àwórí tó rírọ. Àṣeyíṣà mọ́dún o. Pásítọ̀ Henry tí ìṣọjọ́ òbí ló ní. Peter ọmọ Ọlátúnjí ni mò ń ké sí
o kórí jẹ́ ẹ̀pẹ́ kórí jẹ́ ṣàmọ́dún o torí Ọpẹ́yẹmí Wúràọlá ní kíyìn dáadáa ó ní ẹ̀kú ọdún ó ní kẹ́ ẹ gbó bí olúgbógbó ti ń gbó kẹ́ ẹ gbó bí olúgbógbó ti rí gbó kẹ́ ẹ fọwọ́ páwó kẹ́ ẹ fèrèkì ìjòbí lọ́lọ́run bá happy birthday to you o Pastor Ẹ̀rìn tí ń ṣọjọ́ òbí lo òní o ṣé bínú pé mo bá yín láyé mo pè yín lórúkọ orúkọ là ń pè ládéládé orúkọ là ń pè lọ́balọ́ba bó bá dòde orin ẹ sì dákun ẹ jẹ́ ń pè yín lórúkọ yín toró níní sọjọ́ òbí ẹ̀yin gangan ni Pastor Ẹ̀rìn Peter ọmọ Látúnjà kóríjó ṣàmọ́dún towó tọmọ tọ́ láti yìn lágbára Elédùmarè.